Ẹ ǹlẹ́ ńlẹ́ o gbogbo ẹ̀yin bàbá àti mọ̀mọ́, ẹ̀gbọ́n àti àbúrò tẹ́ ń gbọ́ mi nínú ilé. Mo kí yín kú àbọ̀ sí ilé ẹ̀kọ́ ọjọ́ ìsinmi ti ọ̀sẹ̀ yìí. Orí ọ̀rọ̀ wa tí à ń gbé yẹ̀wò lọ́sẹ̀ yìí òun ni ìfẹ́ àìlópin. Àwọn olóyìnbó pè ní ceaseless love. Ìfẹ́ àìlópin. À ń sì lọ kẹ́kọ̀ọ́ nínú ìwé ẹ̀kún Jeremiah orí 3 ẹsẹ̀ 16 títí dé 20. Ẹ̀kún Jeremiah orí 3 ẹsẹ̀ 20 títí dé ẹsẹ̀ 20. Tí bíbélì yín bá wà lọ́wọ́ yín, ẹ ṣí ká jọjọ fi pẹ̀lẹ́pẹ̀lẹ́ kà á. Mò ń kà látinú bíbélì mímọ́ lédè Yorùbá. Ó kà báyìí: ó ti fi ọ̀tá sẹ́ eyín mi, ó tẹ̀ mí mọ́lẹ̀ nínú eérú. Ìwọ sì ti mú ọkàn mi jìnnà réré sí àlàáfíà. Èmi gbàgbé rere, èmi sì wí pé agbára mi àti ìrètí mi ṣègbé kúrò lọ́dọ̀ Olúwa. Rántí wàhálà mi àti ìnilára mi, àní ìkorò àti òróòro. Lóòótọ́, nígbà tí ọkàn mi ń ṣe ìrántí wọn, ó sì tẹríba nínú mi. Èyí ni èmi ó rò ní ọkàn mi, nítorí náà èmi ó máa ní ìrètí. Àánú Olúwa ni tí àwa kò parun tán, nítorí ìrọ́nú àánú rẹ̀ kò lópin. Ọ̀tún ní òrò òwúrọ̀, títóbi ni òtítọ́ rẹ̀. Olúwa ni ìpín mi, bẹ́ẹ̀ ni ọkàn mi wí. Nítorí náà ni èmi ó ṣe retí nínú rẹ̀. Èyí ni ọ̀rọ̀ Ọlọ́run. Kí Olúwa bùkún ọ̀rọ̀ rẹ̀ fún ìgbàlà ẹ̀mí wa. Ẹsẹ̀ 21 àti 22 ẹsẹ̀ bíbélì tá a kà tán òun ni ẹsẹ̀ láti rántí wa. Ẹ̀kún Jeremiah orí 3 ẹsẹ̀ 21 àti 22. Ẹ gbọ́ bó ti wí lẹ́ẹ̀kan sí. Èyí ni èmi ó rò ní ọkàn mi, nítorí náà èmi ó máa retí. Àánú Olúwa ni tí àwa kò parun tán, nítorí ìrọ́nú àánú rẹ̀ kò ní òpin. Èyí ni èmi ó rò ní ọkàn mi, nítorí náà èmi ó máa retí. Àánú Olúwa ni tí àwa kò parun tán, nítorí ìrọ́nú àánú rẹ̀ kò ní òpin. Mo kí wa lẹ́ẹ̀kan sí pé ẹ kú àbọ̀ sí abala kejì ọdún 2024. Ọlọ́run Olódùmarè tó sọ wa dé abala kejì ọdún yìí yóò sọ wa títí a fi parí rẹ̀ ní ayọ̀ àti àlàáfíà. Àní lójú ẹkún, bẹ́ẹ̀ la ní lẹ́ẹ̀kẹ́ òṣè. Ire wa ní gúúsù, ní àríwá, nílà oòrùn, níwọ̀ rẹ̀ wọn ó máa wọ́tọ̀ wá wá. A sì máa gbé nínú Olúwa, a sì máa gbádùn yìn bí ìranú ṣúgà lórúkọ Jésù. Lọ́sẹ̀ yìí à ń lọ wo bí ìrètí máa ṣe lè sọjí nínú àìnírètí. Nínú ayé tá a wà yìí, ó kún fún rúdurùdu àti rádaràda àti rédèrèdè. Òṣì ń ta ọ̀pọ̀lọpọ̀ èèyàn káàkiri àgbáyé. Ìnira àti ìpayà ó sì mú ọ̀pọ̀lọpọ̀. Ogun lọ lọ́wọ́ ń bò míì bí Russia àti Ukraine. Wàhálà àti ìdààmú ń lọ lọ́wọ́ láàrin gbùngbùn àgbáyé. Ààbò wàhálà ni nílùú mìíràn, kò sáàbò. Bẹ́ẹ̀ náà ni ọrọ̀ ajé ti gbẹ́nu ókè láwọn orílẹ̀-èdè míì tó jẹ́ pé àtijẹ àtimú ti di wàhálà, ó ti di hílàhílo fún ọ̀pọ̀lọpọ̀. Ìbéèrè táwọn míì wọ́n máa wá béèrè nírú àkókò bí èyí ni pé ńbo lọlọ́run wà nínú irú àkókò bí èyí? Ńbo lọlọ́run wà ńgbà tájíjẹ àtimú di wàhálà? Ńbo lọlọ́run wà nígbà tó gun gbalé tó gboko?
ńbo lọlọ́run wà nígbà tẹ́kọ̀ọ́ ò sojú múmu, ńbo lọlọ́run wà ńgbà tí ò rí bá a ṣe rò pé yóò rí. Ìbéèrè tí ń sọ kúyẹ́ nínú ọkàn ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn nìyẹn. Ìdí nìyí tó fi jẹ́ pé ní gbogbo oṣù yìí orí ọ̀rọ̀ wa ni àṣàrò nípa ìrètí, àwọn olóyìnbó pè ní expressing hope. Àṣàrò nípa ìrètí. Nítorí náà gbogbo tá a máa kẹ́kọ̀ọ́ lé lórí ní oṣù keje ọdún yìí ó ní í ṣe pẹ̀lú bí ìrètí wa bí ó ṣe sọjí. Báwo la ṣe lè nírètí nínú àìnírètí? Nínú ọ̀sẹ̀ àkọ́kọ́ yìí a ó rí bí òǹkọ̀wé ẹkún Jeremáyà bí ìrètí rẹ̀ ṣe sọjí nínú àìnírètí. Ẹ̀kọ́ náà sì pín sí ọ̀nà méjì. Abala àkọ́kọ́ rẹ̀ a pè ní àṣàrò nípa ọ̀fọ̀, expressing mourning. Ṣíṣàṣàrò nípa ọ̀fọ̀. Àdúrà mi ni pé Ọlọ́run ní jẹ́ kémi àti yín ká ṣọ̀fọ̀. Eléyìí sì ní í ṣe pẹ̀lú ẹsẹ̀ 4-19 títí dé 20 ìwé tá a ti ń kẹ́kọ̀ọ́ yìí, ìwé ẹkún Jeremáyà orí 3 ẹsẹ̀ 4-19 títí dé 20 rẹ̀. Ẹ jẹ́ á kà á lẹ́ẹ̀kan sí i. Ìwé mímọ́ ní, ó ti fi ọta sẹ́ ehín mi, ó tẹ̀ mí mọ́lẹ̀ nínú eérú, ìwọ sì ti mú ọkàn mi jìnnà réré sálàáfíà. Èmi gbàgbé rere, èmi sì wí pé agbára mi àti ìrètí mi ṣègbé kúrò lọ́dọ̀ Olúwa. Rántí wàhálà mi àti ìnilára mi, àní ìkorò àti òróòro. Lóòótọ́, nígbà tí ọkàn mi ń ṣe ìrántí wọn, ó sì tẹríba nínú mi. Nígbà tí ọkàn mi ń ṣe ìrántí wọn, ó sì tẹríba nínú mi. Ṣé ẹ rí òǹkọ̀wé ìwé ẹkún Jeremáyà yìí? Ó jẹ́ ọ̀kan nínú àwọn tó jẹ́ pé ìṣubú ilẹ̀ Júdà àti olúùlú wọn Jerúsálẹ́mù sí ọwọ́ àwọn ará Bábílónì ó sojú rẹ̀ kòrókòró. Ó jẹ́ kan nínú àwọn tí hílàhílo ìgbà náà sojú rẹ̀. Lákòókò náà làwọn ará Bábílónì ni wọ́n bi gbogbo odi Jẹ́ríkò wó. Ọ̀pọ̀lọpọ̀ ẹ̀mí ló bá lọ. Àwọn tó sì jẹ́ wípé wọ́n yè, a kó wọn lẹ́rú lọ sílẹ̀ Bábílónì lọ máa ṣẹrú. Àwọn tó jẹ́ pé à ń tòṣì jùlọ ni ọba Bábílónì ṣẹ́kù ńlẹ̀ wọn máa rulẹ̀ ńbẹ̀. Àwọn tí ó tòṣì jùlọ, àwọn nìkan la fi ilẹ̀ pé ẹ̀yin ẹ máa roko gbogbo ilẹ̀ yìí. Ṣùgbọ́n gbogbo àwọn ọ̀tọ̀kùlú, gbogbo àwọn tí wọ́n sì rí jájẹ, gbogbo àwọn tó jẹ́ pé wọ́n sì san díẹ̀, gbogbo àwọn tó já barapá la kó lọ fi ṣẹrú ní Bábílónì. Ṣùgbọ́n gbogbo àwọn tára wọn ò le, àwọn tí ò sunwọ̀n, tí wọn ò lè dára wọn tọ́jú débi pé wọ́n tọ́jú ẹlòmíì, àwọn la ṣẹ́kù ní ilẹ̀ Júdà nígbà náà, nígbà táwọn Bábílónì kó àwọn yòókù wọn lẹ́rú lọ. Ipò yìí ó ní ọ̀kan nú ẹni tọ́rọ̀ yìí sojú ẹ̀ gbùngbùngbùn. Ipò yìí ló wà tọ́kàn rẹ̀ bàjẹ́ tó fi ṣàṣàrò ẹkún tá a mọ̀ lónìí sí ẹkún Jeremáyà. Bó wá ni eku ṣe kú, bó lọ̀bẹ ṣe bẹ́, bó ni Bábílónì ṣe wá, bó ló ṣe gbógun ti Júdà, bó ló ṣe ṣẹ́gun wọn, bó ló ṣe bí gbogbo odi wọn àti gbogbo ilé gidi tí ń bẹ nílùú, bó ló ṣe bì wọ́n wó. Àkọsílẹ̀ rẹ̀ ń bẹ nínú ìwé 3 nínú ìwé àwọn Júù tí a mọ̀ sí májẹ̀mú láéláé lónìí. Ó sì wà nínú orí ìwé 4 nínú ìwé àwọn Júù tá a mọ̀ sí májẹ̀mú láéláé lónìí. Tẹ́ ẹ bá lọ sínú ìwé àwọn ọba kejì orí 25, ẹ bá kọsílẹ̀ bí Bábílónì ṣe bí Júdà wó ńbẹ̀.
tẹ́ ẹ bá lọ síwèé Jeremáyà orí ẹyọ kan ó dín lógójì ẹsẹ̀ 11 àkọ́kọ́ ẹ bá ń bẹ̀ bí Bábílónì ṣe bi Júdà wó. tẹ́ ẹ bá lọ sínú ìwé Jeremáyà nǹkan náà orí ẹyọ 52 ẹ bá àkọsílẹ̀ ńbẹ̀ náà bí Bábílónì ṣe bi Júdà wó. lọ́nà kẹrin tẹ́ ẹ bá wá tiẹ̀ wá lọ sínú ìwé Kúróníkà kejì orí ẹyọ 440 ẹsẹ̀ 11 sí 21 ẹ tún bá àkọsílẹ̀ yẹn náà ńbẹ̀ bí Bábílónì ṣe bi Júdà wó àti Jerúsálẹ́mù tí í ṣe olú ìlú wọn. ṣùgbọ́n ní abala tá a ti ń lọ kẹ́kọ̀ọ́ yìí ó sojú mi kòró tí gbogbo ìṣẹ̀lẹ̀ yìí sojú rẹ̀ ó wà nínú ìbànújẹ́ bí àwọn ẹlẹgbẹ́ rẹ̀ náà yòókù náà tí wọn ò bá ṣẹlẹ̀ náà lọ báwọn náà ṣe wà nínú ìbànújẹ́. ó wá gba ẹnu gbogbo àwọn akẹgbẹ́ rẹ̀ yẹn sọ bí ẹni pé òun nìkan lọ̀rọ̀ ń kàn. ó gbẹnu wọn ṣọ̀fọ̀, ó gbẹnu wọn sọkún lórí Júdà, ó gbẹnu wọn sọkún lórí Jerúsálẹ́mù. ìdí nìyí tí ẹ bá wo orí 3 ìwé òun tẹ́ ẹ bá wo ẹsẹ̀ àkọ́kọ́ rẹ̀ orí 3 ìwé òun tẹ́ ẹ bá wo ẹsẹ̀ àkọ́kọ́ rẹ̀ ó ní èmi ni ọkùnrin náà tí ó ti rí wàhálà nípa ọ̀pá ìbínú rẹ̀. èmi ni ọkùnrin náà gbólóhùn tó fi bẹ̀rẹ̀ ẹsẹ̀ orí 3 ìwé tá a ti ń kẹ́kọ̀ọ́ nù. èmi lọkùnrin náà tí ó ti rí wàhálà nípa ọ̀pá ìbínú rẹ̀. èyí ń fi hàn wá wípé òǹkọ̀wé yìí kìí ṣe ọ̀rọ̀ wọn ní wọ́n pè ní sọ̀rọ̀ rẹ̀ ní tó sojú rẹ̀ kòrókòró ni. ọ̀pá àbínú rẹ̀ ń bẹ̀ ń sì ń sọ̀rọ̀ nípa ọ̀pá àbínú Ọlọ́run. nínú abala àkọ́kọ́ ẹ̀kọ́ wa yìí ó wá sọ̀rọ̀ nípa nǹkan 6 tí ọ̀pá àbínú Ọlọ́run yìí tó ṣe fáwọn ará Júdà. nǹkan 6 tí ọ̀pá àbínú Ọlọ́run yìí tó mú bá àwọn ènìyàn Júdà àti olúùlú wọn tá a mọ̀ sí Jerusalem. nǹkan àkọ́kọ́ tó mú bá wọn ó ní wípé ó fi ọ̀tá ṣẹ́ eyín wọn, ó tẹ̀ wọ́n mọ́lẹ̀ nínú eérú. nínú ẹsẹ̀ 16 ni gbólóhùn yẹn wà. kí ni gbólóhùn túmọ̀ sí? ìyún ni pé ó borí wọn, ó gbàgbára lọ́wọ́ wọn, ó sọ wọ́n di aláìlágbára. ẹ mọ̀ pé eyín là máa fi fọ́gun. ó fi ọ̀tá ṣẹ́ eyín wọn, ìyún ni pé ó ṣẹ́gun wọn, ó borí wọn. ó tẹ̀ wọ́n mọ́lẹ̀ nínú eérú, ìyún ni pé ó sọ wọ́n di yẹpẹrẹ, ó sọ wọ́n di aláìlágbára. nǹkan àkọ́kọ́ tí ọ̀pá àbínú Ọlọ́run tó ṣe fáwọn èèyàn Júdà nù. ó sọ wọ́n di yẹpẹrẹ, ó ṣẹ́gun wọn, ó borí wọn. ìbéèrè tí wọ́n ń bẹnu ọkàn tí ń ṣọ̀fọ̀ yìí, tí ń sunkún yìí, ó ní pé bo lọ́lọ́run wá nígbà tí ọ̀pá àbínú rẹ̀ ṣe yìí. ohun kan kejì tí ọ̀pá àbínú Ọlọ́run ṣe fáwọn ará Júdà inú ẹsẹ̀ 17 ló wà ní abala àkọ́kọ́ rẹ̀. ó gbà láàfíà lọ́wọ́ wọn. ẹ wo tẹ́sẹ̀ 17 sọ, ó ní ìwọ sì ti mú ọkàn mi jìnnà réré sí àlàáfíà. ó gbà láàfíà nínú àgọ́ ara wọn, ó gbà láàfíà lọ́wọ́ wọn, ó dàlú wọn rú, ó pa àwọn tí ó pa, àwọn tí ó sì pa, ó kó wọn lẹ́rú lọ. àwọn abarapá ó kó wọn lẹ́rú lọ. àwọn tí ara wọn ò le tí ọ̀kọ́ fẹ́ ó dà wọ́n lẹ̀, wọ́n mọ̀ jìyà ńlẹ̀. ohun kan kejì tí ọ̀pá àbínú Ọlọ́run ṣe. ohun kan kẹta tọ́pá àbínú Ọlọ́run ṣe inú ẹsẹ̀ 17 yẹn náà ló wà. òun náà sì ni pé ó mú kí wọ́n gbàgbé rere. kí nìyẹn túmọ̀ sí? ó mú kí wọ́n gbàgbé páwọn tó lè ṣe rere mọ́ láyé. torí gbogbo rere tí wọ́n ti ṣe, ilé tí wọ́n kọ́, ohun gbogbo tí wọ́n ní, tí wọ́n rò pé dáadáa tó jẹ́ dáadáa, ó làwọn ará Bábílónì ti parun, wọ́n ti sún ná. àwọn tí wọn ó sì kó tó jẹ́ nǹkan tí wọ́n fẹ́, wọ́n ti kó lọ sí Bábílónì. torí náà Jerusalem ti dahoro. ó mú kí wọ́n gbàgbé ohun rere. nǹkan ẹlẹ́ẹ̀kẹrin
tí ọ̀pá àbínú Ọlọ́run ṣe fáwọn ènìyàn Júdà, tí ọkùnrin tí ń ṣọ̀fọ̀ yìí, tí ń sọkún yìí tó jẹ́ ká mọ̀ ní abala kejì nínú ẹsẹ̀ ìkejìdínlógún yẹn, òun náà ni wípé ó mú kí wọ́n sọ̀rètí nù nínú Ọlọ́run. Ó mú kí wọ́n sọ̀rètí nù nínú ara wọn àti nínú Ọlọ́run pẹ̀lú. Tẹ́ bá wo ẹsẹ̀ ìkejìdínlógún yẹn, ó ní èmi sì wípé agbára mi àti ìrètí mi ṣègbé kúrò nínú Olúwa, kúrò lọ́dọ̀ Olúwa. Bí mo ṣe sọ lẹ́ẹ̀kan, ìbéèrè ńbo lolúwa wọ̀ tí gbogbo eléyìí fi ń ṣẹlẹ̀? Agbára mi àti ìrètí mi ṣègbé. Wọ́n sọ̀rètí nù, ó sọ̀rètí nù. Bẹ́ẹ̀ náà ni àwọn ọmọ Ísírẹ́lì tó kù wọ́n sọ̀rètí nù, wọ́n dá láìlágbára. Ohun kan karùn-ún tí ọ̀pá àbínú Ọlọ́run yìí tó ṣe fáwọn ènìyàn Júdà nínú ẹsẹ̀ ìkọkàndínlógún ló wà. Ó ní wípé ó ní wọ́n lára, ó mú ìkorò báyé wọn, ó mú wọn máa jẹ òróǹro mẹ́ran. Tẹ́ bá wo ẹsẹ̀ ìkọkàndínlógún ìwé yẹn, ó ní rántí wàhálà mi àti ìnilára mi, àní ìkorò àti òróǹro. Ó wàhálà wọn, ó ní wọn lára, ó mú wọn jẹ kóró, ó mú wọn jẹ òróǹro mẹ́ran. Ẹ mọ̀ pé òróǹro ń tà kì í jẹ mẹ́ran nítorí ó korò. Tá a bá pẹran, tá a bá ààyò òróǹro rẹ̀ lásọnù. Ṣùgbọ́n àwọn ọmọ Ísírẹ́lì, àwọn ènìyàn Júdà nínú àyọkà yìí, àtòróǹro àti kóró àti nílára àti wàhálà, gbogbo ẹ̀ lọ bá wọn tí wọ́n bá wọn. Nǹkan kẹrin àbí ẹlẹ́ẹ̀kẹrin àbẹ́karùn-ún tí ọ̀pá àbínú Ọlọ́run mú bá àwọn èèyàn Júdà nìyí. Nǹkan ẹlẹ́ẹ̀kẹfà ó ní wípé ó mú wọn, bí mo ṣe sọ lẹ́ẹ̀kan, ó mú wọn sọ ìrètí wọn nù, ó mú kí ọkàn wọn pami, ó mú kọ́kàn wọn pami pátápátá. Tẹ́ bá wo ẹsẹ̀ 20 ìwé tí à ń wò yẹn, ó sọ̀rọ̀ níbẹ̀, ó ní lóòótọ́ nígbà tí ọkàn mi ń ṣèrántí wọn, ó tẹríba nínú mi. Ìyẹn ni pé ìbànújẹ́ ọkàn mú mi, ìyẹn ni pé ọkàn mi gbọgbẹ́. Ọgbẹ́ ọkàn ó jẹ́ ohun tí ọ̀pá àbínú Ọlọ́run tó mú bá àwọn ènìyàn Júdà. Ìbéèrè tẹ́nìkan wá béèrè ni pé ta ni ọ̀pá àbínú Ọlọ́run yìí tó mú gbogbo nǹkan yìí bá àwọn èèyàn Ọlọ́run, àwọn èèyàn Júdà? Ọ̀pá àbínú Ọlọ́run tá à ń sì ń sọ̀rọ̀ nípa rẹ̀ látẹ̀ẹ̀kan, òun náà ni Bábílónì tó kógun ja Júdà, tí ó sì pa gbogbo àwọn tí ó pa, tó sì kó gbogbo àwọn abarapá lọ sí oko ẹrú ní ilẹ̀ Bábílónì, tó wá jẹ́ pé àwọn tí ó barapá, àwọn òtòṣì jùlọ nìkan ló ṣẹ́kù kí wọ́n máa rulẹ̀ náà. Eléyìí òun ni ó mú kí òǹkọ̀wé yìí, ẹlẹ́kún yìí, kó sọ ìrètí rẹ̀ nù. Ibi tí abala àkọ́kọ́ ẹ̀kọ́ wa tó parí sínú, ẹlẹ́kún yìí sọ̀rètí rẹ̀ nù. Ní abala kejì ẹ̀kọ́ wa, èyí tá a wá pè ní ìsọdọ̀tun ìrètí, renewed hope, ìsọdọ̀tun ìrètí, lábala kejì yìí láwàá ti rí bó ní ìrètí rẹ̀ tó sọnù yìí, bó ló ṣe sọjí padà. Báwo ní ìrètí rẹ̀ tó sọnù yìí, báwo ló ṣe sọjí padà? Lábala kejì ẹ̀kọ́ wa ni, tó sì ní í ṣe pẹ̀lú ẹsẹ̀ 21 dé 24 ìwé ẹkún Jeremáyà tá a ti ń kẹ́kọ̀ọ́ orí 3. Ṣé Bíbélì yín wà lọ́wọ́ yín? Ẹ jẹ́ a jọjọ kà á. Ẹkún Jeremáyà orí 3 ẹsẹ̀ 21 dé 24. Ẹ gbọ́ ohun tí ìwé mímọ́ wí. Èyí ni èmi ó rò ní ọkàn mi, nítorí náà èmi ó máa retí. Àánú Olúwa ni tí àwa kò parun tán, nítorí ìrọ́nú àánú rẹ̀ kò lópin. Ọ̀tun ni ní òrò òwúrọ̀, títóbi ni òtítọ́ rẹ̀. Olúwa ni ìpín mi,
bẹ́ẹ̀ ni ọkàn mi wí. Nítorí náà èmi ó ṣe nítorí náà ni èmi ó ṣe retí nínú rẹ̀. Olúwa ni ìpín mi, bẹ́ẹ̀ ni ọkàn mi wí. Nítorí náà ni èmi ó ṣe retí nínú rẹ̀. Kí Olúwa bùkún ọ̀rọ̀ rẹ̀ fún ìgbàlà ẹ̀mí wa. Àmín. Ní abala kejì ẹ̀kọ́ wa yìí, ẹlẹ́kún náà tó ti sọ ìrètí rẹ̀ nù ní abala àkọ́kọ́ nítorí ọ̀pá ìbínú Ọlọ́run tí í ṣe Bábílónì tó ti pa Jerúsálẹ́mù run, tó sì ti kó gbogbo àwọn ènìyàn rẹ̀ àti ohun rere tí ń bẹ nínú rẹ̀ lọ sí Bábílónì, tó ti sọ ìrètí rẹ̀ nù nínú abala àkọ́kọ́ ẹ̀kọ́ wa. Ní abala kejì yìí láàrí bí ìrètí náà bó ṣe wá sọjí padà. Ìdí nù tá a fi pè abala kejì yìí ní ìsọdọ̀tun ìrètí tàbí ìmúsọjí ìrètí. Tẹ́ bá wẹsẹ̀ ìkọkànlélógún ìwé tá a ti ń kẹ́kọ̀ọ́ yìí, ó ní èyí lèmi ó rò ní ọkàn mi, nítorí náà èmi ó máa retí. Èyí lèmi ó rò ní ọkàn mi, torí náà wọ́n máa retí. Kí ló rò ní ọkàn rẹ̀ tí ó fún un nírètí? Kí ló rò ní ọkàn rẹ̀ tí ó máa mú retí? Kí ló rò ní ọkàn rẹ̀ tó sọ ìrètí rẹ̀ di ọ̀tun? Ohun tó rò ní ọkàn rẹ̀ tó sọ ìrètí rẹ̀ dọ̀tun yìí kìí ṣe ìgbẹ́kẹ̀lé nínú ènìyàn. Tọ́ra bàbá wa ní ìgbẹ́kẹ̀lé èèyàn asán ni ará. Má ṣe gbẹ́kẹ̀lé léèyàn kó má bàa pòfo. Ohun tí ó rò ní ọkàn rẹ̀ tí ó máa mú retí yìí kìí ṣe ìgbẹ́kẹ̀lé inú àwọn alágbára ayé, torí kò sí alágbára ayé kankan tó lè borí Ọlọ́run. Kí wá ni tí ń rò lọ́kàn rẹ̀ èyí tó mú kí ìrètí rẹ̀ sọjí tó fi ní èmi ó máa retí? Nǹkan méjì ni. Nǹkan àkọ́kọ́ nínú ẹsẹ̀ ìkejìlélógún ìwé tá à ń kà òun náà ni àánú Olúwa. Àánú Olúwa. Ṣé ẹ rí ní tá à ń pè láàánú Olúwa? Ohun tó jinlẹ̀ ni. A tún lè pè ní ìfẹ́ Olúwa tó jinlẹ̀. Ìfẹ́ Olúwa tí kìí yí padà. Eléyìí sì ní nǹkan ṣe pẹ̀lú àwọn nǹkan márùn-ún nípa Ọlọ́run, nípa ẹni tọ́lọ́run jẹ́. Nǹkan àkọ́kọ́ òun ni ìfẹ́ Ọlọ́run tí kìí yẹ̀ láé. Nǹkan kejì òun ni ìjólótìtọ́ Ọlọ́run. Nǹkan kẹta òun ni ìjẹ́ ẹni rere Ọlọ́run tí máa ń ṣe rere tí kìí ṣe bí. Nǹkan ẹlẹ́ẹ̀kẹrin òun ni dídára Ọlọ́run sí ohun gbogbo, sí ẹnikẹ́ni. Nǹkan ẹlẹ́ẹ̀karùn-ún òun sì ni ipá àti agbára rẹ̀. Ipá àti agbára rẹ̀. Tá a bá pa gbogbo eléyìí papọ̀, òun là ń pè ní ìjólótìtọ́ ìfẹ́ Ọlọ́run. Eléyìí òun ni òǹkọ̀wé yìí pè ní àánú Olúwa nínú abala àkọ́kọ́ ẹsẹ̀ ìkejìlélógún yẹn. Ó ní àánú Olúwa ní tí àwa kò parun. Àwọn ọmọ Ísírẹ́lì wọ́n ti yẹsẹ̀ kúrò nínú májẹ̀mú tí wọ́n bọ́ Ọlọ́run dá. Nítorí pé wọ́n sì yẹsẹ̀ kúrò nínú májẹ̀mú tí wọ́n bọ́ Ọlọ́run dáhùn. Ohun tó yẹ k'Ọlọ́run ó ṣe ni kó pa gbogbo wọn run. Ṣùgbọ́n Ọlọ́run nínú àánú rẹ̀, ní tí wọ́n lẹ́tọ̀ọ́ sí ń kò fún wọn, kó pa gbogbo wọn run. Ó sì mú kí àwọn kan sì tún wà láàyè. Nínú àwọn tó sì tún mú kó wà láàyè yẹn, òun ni ẹlẹ́kún yìí ló wà. Nígbà tí ẹlẹ́kún yìí wá rántí àánú Ọlọ́run yìí tí kìí yẹ̀, ìfẹ́ Ọlọ́run yìí tí kìí yẹ̀, ipá Ọlọ́run yìí tí ipákípá kan ò lè borí, ìjólótìtọ́ Ọlọ́run yìí tó dúró títí láé, ó ní èmi ó máa retí. Èmi ó ní ìrètí nínú Olúwa. Ìrètí rẹ̀ sọjí. Nǹkan àkọ́kọ́ tó mú kí ìrètí rẹ̀ kó sọjí nù. Nǹkan ẹlẹ́ẹ̀kejì
tó mú kí ìrètí rẹ̀ sọjí ló wà ní abala kejì ẹsẹ̀ ìkejìlélógún tá a ti ń kẹ́kọ̀ọ́ hùn, èyí tá a pè ní ìrọ́nú àánú rẹ̀ kò lópin. Ìrọ́nú àánú Ọlọ́run. Kí là ń pè ní ìrọ́nú àánú Ọlọ́run? Ìrọ́nú àánú Ọlọ́run ni kì í jẹ́ kí Ọlọ́run fún ẹlẹ́ṣẹ̀ ní ń tó lẹ́tọ̀ọ́ sí. Kí ló ń tẹ́lẹ̀ ẹlẹ́ṣẹ̀ lẹ́tọ̀ọ́ sí? Ìwé mímọ́ jẹ́ ó yé wa nínú ìwé Róòmù orí 6 ẹsẹ̀ 3 wípé ikú ó ní èrè ẹ̀ṣẹ̀. Ohun tẹ́lẹ́ṣẹ̀ lẹ́tọ̀ọ́ sí ni ikú. Ṣùgbọ́n ìrọ́nú àánú Ọlọ́run kì í jẹ́ k'Ọlọ́run ó fẹ́lẹ́ṣẹ̀ ní tó lẹ́tọ̀ọ́ sí. Yóò wá fún un ní tí ò lẹ́tọ̀ọ́ sí, èyí tí í ṣe ìyè, èyí tí í ṣe ìgbàlà. Ìdí nìyí tí ìwé Éfésù orí 2 ẹsẹ̀ 9 tó fi ní oore ọ̀fẹ́ la fi gbà wá là nípa ìgbàgbọ́, àti èyí kì í ṣe tẹ̀yin tìká ara yín, ẹ̀bùn Ọlọ́run ni. Ìyàtọ̀ tó wà láàrin àánú àti oore ọ̀fẹ́ nù. Àánú ni, ìrọ́nú àánú ni ohun tí ò jẹ́ k'Ọlọ́run ó fún ẹlẹ́ṣẹ̀ ní tó lẹ́tọ̀ọ́ sí. Oore ọ̀fẹ́ ni ohun tó ń mú kí Ọlọ́run ó fún ẹlẹ́ṣẹ̀ ní tí ẹlẹ́ṣẹ̀ ò lẹ́tọ̀ọ́ sí. Ohun tẹ́lẹ́ṣẹ̀ lẹ́tọ̀ọ́ sí ni ikú. Ohun tí ò lẹ́tọ̀ọ́ sí ni ìyè. Ohun tí a sì fi ń fún ẹlẹ́ṣẹ̀ nípa ìjẹ́wọ́ ìgbàgbọ́ rẹ̀ nínú Jésù, òun ni ìyè dípò ikú. Torí náà nígbà tí ẹlẹ́kún yìí tó rántí ìrọ́nú àánú Ọlọ́run tí ò lópin, ìrètí rẹ̀ sọjí nínú àìnírètí. Ìrètí rẹ̀ sọjí nínú àìnírètí. Ibi tí ẹ̀kọ́ wa tí ó ti ń lọ díẹ̀díẹ̀ láti ti ẹnu bọ omi nìyẹn. Ṣùgbọ́n tá a bá tẹ̀síwájú nínú ẹsẹ̀ 3 ìwé tá a ti ń kẹ́kọ̀ọ́ hùn, ó wá sọ pé nǹkan méjèèjì yìí, àánú Ọlọ́run, ìrọ́nú àánú Ọlọ́run, ó wà títí láé. Lójoojúmọ́ là ń rí wọn, là ń sọ wọ́n dọ̀tun. Tẹ́ bá wo ẹsẹ̀ 23, ó ní ọ̀tun ni ní òrò òwúrọ̀, títóbi ni òtítọ́ rẹ̀. Ìyẹn ló mú mi rántí orin kan tá a máa ń kọ lóyìnbó tó jẹ́ pé nínú ẹsẹ̀ méjèèjì yìí 22 and 23, ẹsẹ̀ méjèèjì yìí 22 àti 23 la ti fa orin yẹn yọ lóde òyìnbó tó ní the steadfast love of the Lord never ceases, His mercies never come to an end. They are new every morning, always new every morning. Great is thy faithfulness, O Lord. Great is thy faithfulness. Ohun tó rí yẹn ń sọ ni wípé ìfẹ́ Ọlọ́run tí kì í yẹ̀, tí òǹkọ̀wé wa pè ní àánú nínú ẹsẹ̀ 22 yẹn, kì í yẹ̀ láì. Ọ̀tun ni nínú ẹsẹ̀ 23, ọ̀tun ni lójoojúmọ́ lóró òwúrọ̀, títóbi lòtítọ́ Ọlọ́run. Eléyìí ló wá mú kí ẹlẹ́kún yìí kó wá pinnu nínú ọkàn rẹ̀ nínú ẹsẹ̀ tó gbẹ̀yìn ẹ̀kọ́ wa tó fi ní Olúwa, tí mo ti sọ̀rètí nínú rẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀, ṣùgbọ́n ní ìsìn ìgbà mo rántí nǹkan méjèèjì yìí, Olúwa nìpín mi, bẹ́ẹ̀ lọ́kàn mi wí. Nítorí náà èmi ó ṣe retí nínú rẹ̀. Nítorí náà lèmi ò ṣe ní sọ ìrètí mi nù nínú rẹ̀. Nítorí náà ohun yòówù tí mo lè máa là kọjá, mi ò ní sọ ìrètí mi nù nínú rẹ̀. Ìdí nù tí abala kejì yìí tá a pè ní ìsọdọ̀tun ìrètí, ìmúsọjí ìrètí. Ohun tó mú kí ìrètí sọjí nù rẹ̀ nù.
ìfẹ́ Ọlọ́run tí kìí yẹ̀, the steadfast love of God, àti àánú Ọlọ́run, ìrọ́nú àánú Ọlọ́run, the mercy, the compassionate love of God. Ibi tí ẹ̀kọ́ wa tó ti lọ sí ìdánudúró nù. Ṣùgbọ́n ìwọ olùgbọ́ mi lọ́sẹ̀ yìí, irú ipò wo lo wà? Ǹjẹ́ wa wà nínú ipò àìnírètí bí tí gbogbo nǹkan ti sú ọ? Tó tiẹ̀ dàbí ẹni wípé o ti fẹ́ sọ̀rètí nù nú Ọlọ́run. Tó tiẹ̀ ń béèrè wípé bo lọlọ́run àwọn bàbá mi tí ń wí ọ̀hún wà? Ṣé kò wá rí mi ni? Mo ń mú dá ọ lójú nínú ẹ̀kọ́ yìí lónìí pé Ọlọ́run rí ọ. Nínú ìlàkọjá rẹ yẹn, ǹjẹ́ o mọ̀ pé Ọlọ́run wà ń bẹ̀? Ẹjọ́ ńlá kọjá ni. Tó bá wá rí bẹ́ẹ̀, jẹ́ kí ìrètí tiẹ̀ náà sọjí nínú Ọlọ́run. Mo fẹ́ kó o mọ̀ wípé bọ́jọ́ òní bá tilẹ̀ korò, ọjọ́ ọ̀la rẹ̀ á dára. Nǹkan yìí dá mi lójú, bẹ́ẹ̀ sì ni ó yé mi yéké. Bọ́jọ́ òní bá tilẹ̀ korò, ọjọ́ ọ̀la rẹ̀ á dára. Fún ẹlẹ́kùn inú ìwé Jeremáyà yìí, ọjọ́ òní rẹ̀ korò. Ṣùgbọ́n nígbà tó rántí ìfẹ́ Ọlọ́run tí kìí yẹ̀, nígbà tó rántí àánú Ọlọ́run, ìrètí rẹ̀ sọjí pé ọjọ́ ọ̀la òun yóò ṣe kí ni o? Yóò dára. Torí náà ohun yòówù tí wọn náà lè máa là kọjá lọ́wọ́lọ́wọ́, tàbí ohun yòówù tí o lè máa là kọjá lọ́jọ́ iwájú, má sọ ìrètí rẹ nù nínú Ọlọ́run. Mọ̀ wípé ọjọ́ ọ̀la rẹ yóò ṣe kí ni o? Yóò dára. Ibi tí ẹ̀kọ́ wa tó ti tẹnubodò tó mú mi nìyẹn. Ṣùgbọ́n ká tó máa lọ, ẹ jẹ́ kí n ṣàtẹnumọ́ nǹkan díẹ̀ kéékèèké tí a gbọ́dọ̀ dìmú nínú ẹ̀kọ́ yìí nínú ọ̀sẹ̀ yìí. Àkọ́kọ́ tí mo sì fẹ́ sọ̀rọ̀ bá ò ní wípé Ọlọ́run kórìíra ẹ̀ṣẹ̀ ṣùgbọ́n fẹ́ràn ẹlẹ́ṣẹ̀. Ìyẹn mú mi rántí orin kan tá a máa ń kọ. Ó fẹ́ràn ẹlẹ́ṣẹ̀, kò fẹ́ ká wa ẹlẹ́ṣẹ̀ ó kú. Ó fẹ́ràn ẹlẹ́ṣẹ̀, kò fẹ́ ká wa ẹlẹ́ṣẹ̀ ó kú. Ǹjẹ́ ẹ wá mọ̀ wípé bọ́lọ́run ṣe fẹ́ràn ẹlẹ́ṣẹ̀ tóun, bẹ́ẹ̀ náà ló kórìíra ẹ̀ṣẹ̀ tó. Torí ipò kórìíra ẹ̀ṣẹ̀ yìí ló fi rán àwọn ará Bábílónì tó fi hàn ṣe pàṣán tó fi lu àwọn ọmọ Ísírẹ́lì. Tó bá wá rí bẹ́ẹ̀, ìyẹn ń kọ́ mi, ó sì ń kọ́ ẹ̀yin tẹ́ ń gbọ́ mi wípé ká má máa lúwẹ̀ẹ́ nú ẹ̀ṣẹ̀, ká tètè ronú pìwàdà ní ìsìn kí pàṣán bínú Ọlọ́run kó tó bọ́lù wá. Má dúró dègbà tí pàṣán Ọlọ́run bá bọ́lù ọ kó tó mọ̀ pé ó yẹ kó o ṣe àtúnṣe. Nǹkan àkọ́kọ́ tẹ́kọ̀ọ́ yìí ti ń pàkíyèsí wa sínú. Nǹkan ẹlẹ́ẹ̀kejì tẹ́kọ̀ọ́ yìí ń pàkíyèsí wa sí ó ní pé bí pàṣán Ọlọ́run bá wá bọ́lù wá o, ìyẹn ò túmọ̀ sí pé Ọlọ́run ti ta wá nù pátápátá, ó ti kọ̀ wá tì pátápátá. Ìbínú Ọlọ́run kì í wà títí láé. Ọlọ́run kì í bínú sí ẹlẹ́ṣẹ̀ títí ayé. Ó fẹ́ràn wọn, ó fẹ́ràn wa, torí pálàánú ni. Torí ìrọ́nú àánú rẹ̀ kì í jẹ́ kí ìbínú Ọlọ́run sí ẹlẹ́ṣẹ̀ kó wà títí láé. Torí náà tó bá jẹ́ ẹnìkan nínú ìwọ tó ń gbọ́ mi, tó bá jẹ́ pé ìyè ẹ̀ṣẹ̀ rẹ lọ ń jẹ, tó jẹ́ pé pàṣán ìbínú Ọlọ́run ti dé bá ọ nítorí ẹ̀ṣẹ̀ rẹ, ẹ̀kọ́ yìí ń kọ́ ọ wípé má sọ̀rètí nínú Ọlọ́run, má rora rẹ pé nítòkù tó yẹ kó o ṣe ni pé kó o ronú pìwàdà, kó o sì yí padà kó o nú ẹ̀ṣẹ̀ yẹn. Àkókò ìtura yóò sì ti ọ̀dọ̀ Olúwa wá bá ọ. Ṣùgbọ́n tó o bá sì sorí kókó tó o ronú pìwàdà tó o yí padà, níbi ó ṣègbé sínú. Kókó ẹlẹ́ẹ̀kẹta tí mo fẹ́ tẹnumọ́ nínú ẹ̀kọ́ yìí ó ní pé ìfẹ́ Ọlọ́run tí kìí yẹ̀ láé àti ìrọ́nú àánú rẹ̀, ohun méjì tó dúró títí láé ni kìí yí padà. Ohun tó dúró títí ni tí kìí yí padà. Torí náà gbára lé, fẹ̀yìntì Ọlọ́run, dúró nínú rẹ̀ ṣínṣínṣín. Ṣùgbọ́n má fọ́ padà Ọlọ́run lójú.
má mú ìfẹ́ Ọlọ́run àti àánú rẹ̀ ní yẹpẹrẹ, torí bí Ọlọ́run ṣe jẹ́ aláàánú tóun, bẹ́ẹ̀ náà ló ṣe jẹ́ iná tí ń jóni run. Bọ́lọ́run ṣe jẹ́ aláàánú àti onífẹ̀ẹ́ tó, bẹ́ẹ̀ náà ló jẹ́ iná ajónirun. Bó ṣe fẹ́ràn àwọn ọmọ Ísírẹ́lì tó, bẹ́ẹ̀ náà nígbà tí wọ́n ṣẹ̀ tí wọn ò ronúpìwàdà, bẹ́ẹ̀ náà ló ṣe bá wọn wí tó. Lọ́nà mìíràn, pẹ̀lú Ọlọ́run, ìrètí wà fún ọ nínú àìnírètí. Ìrètí wà fún ọ nínú àìnírètí. Má sọ̀rètí rẹ nù nínú Ọlọ́run. Torí kíni? Torí pé ohun yòówù tó lè máa là kọjá, Ọlọ́run wà ń bẹ̀, kò lọ síbì kankan. Nǹkan ń retí wípé kó o ṣàtúnṣe ọ̀nà rẹ ni. Ìdí orin tá à ń kọnu pé ó fẹ́ràn ẹlẹ́ṣẹ̀, kò fẹ́ káwa ẹlẹ́ṣẹ̀ ó kú sínú ẹ̀ṣẹ̀ wa. Ó fẹ́ràn ẹlẹ́ṣẹ̀, kò fẹ́ káwa ẹlẹ́ṣẹ̀ ó kú. Lọ́nà mìíràn, a tún ní láti pàkíyèsí wa sí wípé àkókò tó le koko kì í pẹ́ títí. Àwọn olóyìnbó ní tough time never lasts. Àkókò tó le koko, ìwọ olùgbọ́ mi, kì í pẹ́ títí. Torí náà, bó o bá ń la àkókò tó le koko kọjá, sá ní ìgbẹ́kẹ̀lé nínú Ọlọ́run. Irú yòówù tí ó lè mú kákòókò kó le koko fún ọ nígbàkúùgbà àbí lọ́wọ́lọ́wọ́ gan pàápàá, sá nírètí nínú Ọlọ́run. Torí àkókò tó le koko n kò ní wà títí láé. Ó ní ọjọ́ tí ó parí. Àwọn olóyìnbó ní it has expiry date. Ogun ní ọwá ni yó lọ. Àìsàn ní ọwá ni yó lọ. Ìdẹnukọlẹ̀ ọrọ̀ ajé ní ọwá ni yó lọ. Ọ̀wọ́n ni yó dọ̀pọ̀. Àyẹ̀wò rẹ, yẹ̀yẹ́ rẹ yó dayẹyẹ lọ́jọ́ kan. Ìbànújẹ́ rẹ yó dayọ̀ lọ́jọ́ kan. Ẹkún rẹ yó dẹ̀rín lọ́jọ́ kan. Òṣì rẹ yó dọ̀rọ̀ lọ́jọ́ kan. Torí náà, má ṣe sọ̀rètí nù nínú Ọlọ́run. Àkókò tó le koko kì í pẹ́ títí. Sá di Ọlọ́run rẹ mú, kó o sì dúró nínú ìfẹ́ rẹ̀. Ẹ̀kọ́ wa lọ́sẹ̀ yìí ò jù báyìí náà lọ. Mo fà yín lé àwọn olùkọ́ wa lọ́wọ́ ní gbogbo ilé ẹ̀kọ́ ọjọ́ ìsinmi wa gbogbo lọ́jọ́ Olúwa tí ń bọ̀ yìí, ọjọ́ 7 oṣù 7, okòó-lé-ní-ẹgbàá ọdún àtẹyọ 4 tá a wà yìí. Àdúrà mi ni wípé Ọlọ́run, nígbà tá a bá ń kẹ́kọ̀ọ́ yìí lọ́jọ́ Olúwa tí ń bọ̀, yóò tún ṣí wa níyèsí láti rí òtítọ́ rẹ̀ tó fẹ́ ká mọ̀. Yóò sì sọ ìrètí wa jí. Gbogbo àwa tí ìrètí wa ti sọnù, ẹ̀kọ́ yìí yóò sọ ìrètí wa jí wípé bọ́jọ́ òní bá tilẹ̀ korò, ọjọ́ ọ̀la wa á dára. Nǹkan yìí dá mi lójú, bẹ́ẹ̀ sì ni ó yé mi yéké. Bọ́jọ́ òní bá tilẹ̀ korò, ọjọ́ ọ̀la mi á dára. Títí ọ̀sẹ̀ tó ń bọ̀ tá a tún máa pàdé. Ire o, ire bàǹbà.